ẹ̀gúsí yíyan mo tún ti wọ́de tòní o nítorí Adéfẹ́mi ni Isiaq Adébámbọ̀ okú ọdún òní ṣebí ọlọ́dún ní mọ́dún ẹ̀ tí ọdún bá pẹ́ olóṣù ní oṣù ẹ̀ lóṣù Adéfẹ́mi mọ́dún tiẹ̀ láàrin gbogbo wa orí rẹ̀ onígbà àbọ̀dé okú ọdún òní ọmọọba tó fọmọọba okú àjọ̀dún orí kádùn rẹ̀ orí rẹ̀ onígbà àbọ̀dé aláṣẹ iléeṣẹ́ Adébámbọ̀ Properties Limited aka Easy Money olówó orí Princess Adéòtí Àbíkẹ́ Zainab ọmọọba tó fọmọọba ọmọ Isiaq ni ìyàwó ọmọ Isiaq ọkọ náà ọmọ Isiaq Adéfẹ́mi ọmọọba ooo baálẹ̀ bàdé wọ̀lú bí ọba bomi bí Adéfẹ́mi bá wọ níkà ó ju àgbádá bàbá lákù bàbá ẹlòmí lọ aráwọlẹ̀ ajé wọn jẹ́ rọ́bà fín kò súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ ìgbémo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà ọmọ sàlẹ̀ wa rọ́bà fín lọ́ba ń pa èmi ọ̀jẹ́ rọ́bà fín ní tèmi ọba ọ̀pàrán mi rí ọba bùrán mi ní nǹkan ní kábíyèsí mo forí balẹ̀ fún Adéfẹ́mi Isiaq Adébámbọ̀ okú ọdún òní yé tí ẹ bá wá jalè dákun mọ́mọ́ mi ka ọ̀jàre àná rẹ ló ní gbóhùn kí ọ̀rẹ́ tèmi ni ó ní gbóhùn kí ọ ìyá princess Adéòtí Àbíkẹ́ àná tiẹ̀ dáadáa ni olóò ti kú ọ lánàá ó ní ọmọ lọ́jà lọ́wọ́ òun ó ní ikú òní pọ̀ ọmọ òun lọ́wọ́ ó ní àrùn òní ṣe ọ́ ó ní kí ọ kí n ṣàdúrà fún ọ ni ó ní kó o gbó bí olúgbógbó ti igbó kó o gbó bí olúgbógbó ti igbó kó o gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó títí tí wọ́n fowó tó di ọrùn tí ó wú yọ títí tí ó wú dókì ni Adéfẹ́mi o kò sí bó o ti pẹ́ láyé tó ó ní mọ̀sáré ọmọ nínú gbogbo ọmọ tó o bí pátápátá korongodo bàbá Abdulrahman ni o bàbá olúwa á dára sí mi bàbá Abduljamal bàbá Prestige Àyìndé o bàbá Prestige Àyìndé okú ọdún òní ọmọ tó o bí òní kú aya tó o fẹ́ òní kú pété ẹ̀ bá ń jalè ẹ̀kan sí ìyá rẹ̀ tọ́rọ́ ti kú òlànà rẹ̀ lóní gbóhùn kí ọ ó ní kí ọ kí n ṣàdúrà fún ọ ní pé ikú tó yáwọ́ òní pọ̀ ó ní bẹ́yàn bá èlé súnmọ́ ọmọ pọ̀ ó ṣe èèyàn tí ó súnmọ́ Adéfẹ́mi o ó ní èèyàn tí ó bá súnmọ́ ọ ní ó sọ pé ó kì í ṣe èèyàn bí èèyàn bá súnmọ́ ọmọ pé ọmọ Isiaq ṣe èèyàn ó wá ní kí ó lè bàbá tó bí ọlọ́mọ bó ní níbo ní sẹ́lẹ̀ àwọn bàbá ti yẹ ó ní ìbẹ̀dù ni lé o ọmọ oníbẹ̀dù àgbẹ̀ o ọmọ akẹ́nigbó kò dẹ́rù bàrà lé ọmọ akẹ́lájò dẹ́rù gbé èrò ọ̀nà ọmọ kí mẹ́ta ìbẹ̀dù o ìkan sowó ìkan sòyún ìkan sàlárì bàbá aṣọ ọmọ bí bàbá yìí ti lówó tó ni wọ́n ṣe é ṣẹ̀sán bí bàbá yìí bá ti lówó tó lẹ́sẹ̀ é sókè mọ́ bẹ́ẹ̀ yàn bẹ́ẹ̀ lè débẹ̀ dùn lẹ́kì àgbà pé oko bàbá ẹni ìkan tó ju oko bàbá ẹni ìkan lọ ìròyìn ètò sí láyé ẹ̀yẹ bá ìbẹ̀dù kí ẹ̀yẹ bá ìbẹ̀dù kiri kọ́mọ́mọ́ ríbi ilẹ̀ gbé lójú kò ní àríbi tí wọ́n ti fẹ́ gbọdọ̀ òbílẹ̀ ẹ̀jẹ̀ onílé bàbá tó bí ọlọ́mọ ǹlẹ́ o ọmọ olówó ni wọ́n pèràn bàbá tiẹ̀ ọmọ rí gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn ẹgbẹ́ òkùnkùn dùn bàbá yẹn ara lẹ̀ fi ń re ẹni tẹ́ ẹ fẹ́ kí lẹ̀ ẹ kúkú fẹ́ kí okú ọdún òní tọ́lá òní jẹ́ kí ayé fi ọ̀tọ̀rọ̀ fún ayé mú sísì lọ́la oníjà òsì ìná ẹgbẹ́ oníjà ọba wọn dárò ẹgbà mi láyéláyé
ẹkún láéláé. Arówólajẹ́ náà ní ìbòrìn àìsàn akíyọ ọkọ pírínsẹ́sì Adéòtí Àbíkẹ́ Zainab ọmọọba tó fọmọọba ní òkú ọdún òní aláṣẹ iléeṣẹ́ Bambo Properties Limited aka Easy Money MMM òkú àjọ̀dún orí kádùn rẹ̀ onírántí ọjọ́ òní kó òkú ẹkún onírántí ọjọ́ òní kó ìbànújẹ́ èyí tí ń bọ̀ òní bọ̀ nínú sàré lágbára ọlọ́wọ́n ọba àṣeyí sàmọ́dún àṣeyí sàmọ́dún àṣeyí sàmọ́dún àṣeyí sàmọ́dún Adéfẹ́mi ọmọ ọba àṣeyí sàmọ́dún.